ọjà ẹ̀mí ọjà ẹ̀mí ọjà ẹ̀mí sinimá ìgbàlódé tí wọ́n fi àwọn irinṣẹ́ ìgbàlódé yà ó ní mò ń pe orúkọ ẹ̀ tẹ́ ẹ gbọ́ yẹn. Orúkọ tèmi ni Abdulkabir Adékúnlé Iyọlá aka Kabest. Ọ̀kan pàtàkì nínú àwọn òṣèré ni mí tí mo kópa nínú sinimá tuntun, sinimá tó ń gbé kaná lọ́wọ́, sinimá tó ń sè lọ́wọ́, sinimá ńlá ni tí àkọlé rẹ̀ ń jẹ́ ọjà ẹ̀mí. Ọjà ẹ̀mí ni o, ọjà ẹ̀mí ni. Kí ló fa ọjà ẹ̀mí? Kí ló mú ọjà ẹ̀mí wá? Àwọn wo ló kópa nínú ọjà ẹ̀mí? Àwọn òṣèré ńláńlá, àwọn òṣèré ńláńlá, àwọn òṣèré ìgbàlódé bíi Ṣọlá Kòsọ́kọ́, Dìgbòlùjà, Peter Ìjàgbèmí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èmi náà tún wà nù wọn. Alébíoṣù náà wà ńbẹ̀, Òkèlè wà ńbẹ̀. Ọ̀pọ̀ òṣèré ló wà nínú sinimá yìí. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kán ròyìn ẹ̀ fún yín, ẹ má jẹ́ kán ròyìn ẹ̀ fún yín. Ẹ gbìyànjú tó bá ti ń jáde, ibikíbi tó bá jáde sí, ẹ gbìyànjú kẹ́ ẹ wò pé ẹ̀yin náà wò ó, kẹ́ ẹ make sure pé ẹ̀yin náà wò ó. Sinimá ńlá ni o, kò ń ṣe sinimá kéékèèké o, sinimá tí wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ owó millions of naira náà fi ya sinimá yìí. Ẹ ní jẹ gbèsè, ẹ má bá wọn ra piracy, ẹ má bá wọn wò ó ní ọ̀nà tí ò tọ́. Ẹ rà kẹ́tọ́ rà pamọ́ fún fíjọ. Sinimá ọjà ẹ̀mí là ń sọ̀rọ̀ ẹ̀. Ẹ ti wà ń bẹ̀, so action dialogue in action. Shall we? Roll on. Rolling sound. Action. Bọ́dá mi yìí náà tún la. Èmi náà máa tún ti là. Thank you. Bóyá lọ sọ̀rọ̀ yẹ kó lọ ṣáká. Sọ̀rọ̀. Medium shot on cam 2. Bóyá kò bẹ̀. Fi kọ́ sí yẹn cover. Shall we? Roll and confirm. Ṣọlá tilẹ̀ pé kàn tí action kò ṣe. Rolling. Action. Bọ́dá mi èyí náà tún la. Èmi náà máa lálà. Èmi náà máa tún ti lálà yẹn. Thank you. Gbogbo ilé wa lè. Bóyá láti bẹ̀rẹ̀. Wọ́n lè sọ̀rọ̀ lórí burúkú. Làfẹ́ wà lára bàbá ẹ̀ wọ̀. Àfẹ́ mo ti pẹ́ mi sórí tí bàbá ẹ̀ fi àǹfààní mi ti lò làfẹ́ ara wọn tí mo ti mọ̀ fún mi máa fẹ́ mi fẹ́ ra. Mo ti lò ẹ̀yìn. Ṣé ọ̀nà kò sí bàbá ẹ̀ tí àwọn ọmọ òṣì. Bàbá ẹ̀ tẹ̀wọ́ nínú.